ìbà olódùmarè ìbà olódùmarè ìbà olódùmarè olódùmarè alápá ńlá tó solé ayé rú, ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun òrọ́mọ níṣẹ́ tí fàyà tí ọba mi tó ti wà káyé tó wà olódùmarè tí ń bẹ nígbà táyé ń bẹ, ọba tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ ẹ̀kẹrin nínú náà lérò, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú kìnìún olódùmarè ọba tó pàǹtẹ̀tẹ̀ iṣẹ́ mọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé ṣọlẹ̀ sórí omi tí ó lè yí alágbádá náà láwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba tí máa ń ráyàn ńṣẹ́ tí fàyà tì olódùmarè ọba tó ga fíofío ojú ọ̀la fi wé ògòrìbìtì tí ń ṣọ̀tá lórí gbèsín olódùmarè olódùmarè arúgbó ọjọ́ àdàgbàmọ́ tẹ̀pá àdàgbàmọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ olódùmarè ìbàrẹ̀ omi ìṣáyà olúwa ní olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláì ní. ọmú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí àwọn dídákẹ́ rọ́rọ́ ó ju ọkàn mi lára, ó mú mi lọ sí pọ̀ndodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi. àdìjú ọ̀run olódùmarè ògo rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú. ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ dà òróró lé mi ní orí, aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú yọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láyé àti láéláé àmín. ìbàrẹ̀ olódùmarè lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmí, olódùmarè náà lọ́ba tó tún kù ẹ ń bá ní òṣó olódùmarè ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀ ẹlẹ́mìí àdìtú ọ̀rọ̀ olódùmarè ló ń tọ̀ wọ́n ti pàdánù ọpọlọ ní olódùmarè ń bẹ bíi tàtijọ́. àwa ni ká súnmọ́ olódùmarè bíi tàtijọ́ kó lè máa gbọ́ tiwa. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo kí yín lónìí, ẹ kú bẹ́lẹ́dùmarè ti pé orí lórílẹ̀‐èdè nàìjíríà. mo kí gbogbo yín pátápátá ẹ kú suffering and smiling. olódùmarè ọba ó bá yín ṣe nílẹ̀ yorùbá káàárọ̀ oòjíire. mo kí gbogbo yín olódùmarè á sì fún wa lómìnira tiwa ní kankan láṣẹ Èdùmàrè. ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ báyìí lájẹ̀dílẹ̀ lérí láṣẹ Èdùmàrè. ẹ ń bá sọ pé kílẹ̀ yorùbá káàárọ̀ oòjíire kó má gbòmìnira, olódùmarè á sì kánjú bá wa mọ́nítọ̀ ń kúrò lókè ìpẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ẹ kúlé mo kí gbogbo yín. ẹni tó bá kọ̀ tí ọ̀kíni kúlé onítọ̀hún ti pàdánù káàbọ̀ ni. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo betí kíkè mẹ́bà ti bá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko àti lẹ́yìn odi. ẹ kú bẹ́lẹ́dùmarè ti pé orí láṣẹ Èdùmàrè. ojú tẹ́ fi wò mí ò ní relédè yìí, etí tẹ́ ṣe fi ń gbọ́ mi ti yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. mo kí gbogbo yín nílẹ̀ yorùbá pátápátá, ilẹ̀ káàárọ̀ oòjíire. àwa lọmọ aládé, àwa lọmọ ẹlẹ́ran tí ó sì yẹ ká jẹgun, àwa lọmọ aláṣọ tí ò yẹ ká wà kíṣà. mo kí gbogbo yín pátápátá, olódùmarè ọba ò ní padà lẹ́yìn wa. nílé tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí, lọ́ọ̀dẹ̀ tẹ́ ẹ ti ń wò mí yìí, ọ̀dẹ̀ yín ò ní laná baálé léyìí ọ̀mọ̀ ní kúkú òjijì, ìyáálé léyìí ò ní kúkú òjijì. gbogbo ọmọ gbéníṣẹ́ inú léyìí láṣẹ Èdùmàrè wọn ò ní tójú àwọn òbí wọn rọ̀rùn ara kejì láṣẹ Èdùmàrè. wọ́n ní ìran ńlá ní tójú ìyá ẹ̀ kó ìran kan ní tójú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀. àwọn ọmọ yìí ò ní relédè yìí, kódà gbogbo ọmọ tẹ́ ẹ bá bí tẹ́ ẹ bá tọ́jú wọn pátápátá, gbogbo wọn pátápátá ẹ̀yin lẹ jèrè wọn. ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ gbogbo yín láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin lẹ sọ pé tí n bá ti dé, tí n bá ti pè yín lẹ́ẹ̀kan báyìí ẹ sì máa jẹ́ mi ní gbèjègbèjọ. èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè mo tún ti dé lónìí. mo dé mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì tá a wà yìí. ọ̀yá mo dé mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo dé sí yín lọ́rùn.
mo wá pè yín ọ̀yá ẹ sáré tètè kẹ wá jẹ́ mi ní o tèmi o n ò pè yín fún kú n ò sì pè yín fún àrùn o ìgbé ayé ni kẹ ẹ má bá wọn jẹ́ o ẹ má bá wọn jẹ́ pé tọ̀run gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ojú tẹ fi ń wò mí ò ní rí lédè yìí èyí tí tẹ fi ń gbọ́ mi ò ní fà àpẹẹrẹ gẹ́gẹ́ bí ọwọ́ aṣọ o ta lẹni tó ń gbẹ́bọ̀ ṣáàbẹ́bọ̀ òru nítorí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹni kó nítọ̀hún ó forí ara rẹ̀ gbé ta ló sì ń rìnrìn àjò nítorí mi onítọ̀hún ó lọ ni kò ní wálé mọ́ nítorí pàlọ́ lámilámi láàárín ẹnìkan ìrábọ̀ ẹ̀ táwa ló ń jàṣèjẹ nítorí mi onítọ̀hún ìgbẹ́ ṣòro nídìí onítọ̀hún ni tó adéjagun orí títì adé òrèrè yan jẹ ìkòkò jagun ọbẹ̀ títí ìkòkò òrèrè ọbẹ̀ odò jagun yan títí odò òrèrè yan jẹ gbogbo ẹ̀yin ọ̀tá ẹ̀mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹni jèrè tẹbí tará tilétilé tẹyàtọ̀ mọ́ gbogbo ẹni tínú ẹ̀ bá ń dùn ṣémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè gbogbo ìdáwọ́lé yín a sì máa yọrí sí rere ẹ ní fojú sunkún ọmọ ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ ògẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tọ́mọ aráyé ń pè lálápòkà ò ní kánjú gbẹ̀yìn olólùfẹ́ mi bíi kàlòkàlò mo kí gbogbo yín o ẹ kú bílédù wá ti pé orí ọ̀yá ẹ gbàpò tí yín ẹ jókòó mo ní tí mo fẹ́ bá yín sọ lórílẹ̀‐èdè Nàìjíríà mo ní tí mo fẹ́ bá yín sọ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko àti lẹ́yìn odi ọ̀yá ẹ máa gbóhùn lẹ́nu èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tó ẹ ò yóò pé mo tún dé o mo dé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ni ọwọ́ aṣopọ̀ mọ́rọ̀ àgọ́ ṣàṣà mo ti sọ fún yín ọ̀rọ̀ àgọ́ ṣàṣà adúpẹ́ lọ́wọ́ Olódùmarè bálàáfíà sì ń jọba o àmọ́ kò tí ìjọba délẹ̀ àwa yìí sì ní iṣẹ́ tó Olódùmarè ọba gbé rán wa sílé ayé a gbọ́dọ̀ ṣe ni bólódùmarè ti rán wa torí bàbá ṣe nítorí èèyàn ká wá ṣe Olódùmarè ọba tó dá wa sílé ayé ìdínú táwa yìí fi dúró sórí ọwọ́ wa ṣe síbì kan àgbà rìbá jẹ dòdò débi pẹ́nu wa ò nílé ìṣòdodo mọ́ iṣẹ́ tó Olódùmarè ọba gbé rán wa sáyé ni àmẹ́ ń bá wò wá kọ̀rọ̀kọ̀rọ̀ tó sọ pé inú òun ò ní dùn sí wa bónítọ̀hún bá lá oyin bó jẹ ṣúgà ó jẹ gbogbo nǹkan tí ń dùn nílé ayé inú onítọ̀hún ó sì ní dùn mọ́ náà ni tó Olódùmarè òun nigi lẹ́yìn ọgbà tàwa àwa ò sì lè wó rárá ẹ ń bá ní káwá wó onítọ̀hún á sì wó tilétilé tẹ̀bí tará tàyàtọ̀ ọmọ láṣẹ Èdùmàrè ẹ̀yin olólùfẹ́ mi o nínú ilé tẹ́ tí ń gbọ́ mi yìí ilé yín ọ̀ní laná o ọ̀dẹ yín ọ̀ní laná ọkọ̀ tí wọ́n ṣe mọ̀rìwò mọ́kànmọ́ ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín o tó mo tún ti dé o lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà gbogbo ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ẹ dákun ẹ súnmọ́ mi ẹ wá gbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun ẹ bá ń ṣíà prógrámù yìí ètò yìí ni mò ń sọ fún yín ẹ bá ń ṣíà ẹ kọkàn gbogbo àwọn tó yẹ kó kàn lára ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ àwọn ìjọba àwọn tí ń ṣèlú ṣe mọ̀ pé látijọ́ àwọn ládéládé àwọn lóyè ní máa ń ṣèlú àmọ́ lóde ìgbà yìí tá a wà yìí wọ́n ti pa nǹkan dà àwọn ìjọba ní ṣèlú àmọ́ bó bá jẹ́ ìjọba ní ṣèlú ẹ má jẹ́ ń tàn yín ipò tó Lódùmarè ọba bá dá wa sí nílé ayé tá a wà àdánwò ni o ẹ ń bá fẹ́ kó lóore ẹ ń bá sì fẹ́ kó mọ́ lóore àti bí àtirẹ àtìkà kò sí kankan tí ò nígbẹ̀yìn o gbogbo ẹ̀ ló lérè ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀ láà sì jábọ̀ bá a bá dọ́dọ̀ Olódùmarè ọba tó rán kó wá sílé ayé o gbogbo ẹ̀yin ìjọba wa pátápátá ọ̀yá ẹ máa gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ẹ dákun kékulé ó gbọ́ o kó lọ rè érò fún toko káàdàn ó gbọ́ kó lọ yára tàṣà kó lọ tara ṣàṣà kó lọ sí ara èrò fóbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́rọ̀ yìí
ẹ ṣíà ẹ̀ débi tó yẹ kẹ́ ẹ ṣíà ẹ̀ dé kí wọ́n sì gbọ́ mi tó rọ́rọ̀ mi tòní ọ lọ sọ́dọ̀ àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà o lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí lórí ọ̀rọ̀ Ògùn ṣèètì lórí ọ̀rọ̀ Ìpókíà local government pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣá ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ èmi gan wá dúró mo wá fọwọ́ lẹ́rán mo wá ń wòye ṣe mọ̀ pàdán mi tó dorí kodò ń wò sí ẹyẹ ni mo ti dorí kodò ó ti tójọ́ mẹ́ta kan mo wá ń wò sí ẹyẹ mo wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ nílùú Àgọ́ṣàṣá àmọ́ èmi o gẹ́gẹ́ bí èèyàn kan gẹ́gẹ́ bí ẹni tó lódùmarè ọba dá tó sì jẹ́ pé ibi àlàáfíà lèmi ń gbè sí mò ń retí ni mò ń wò yege ṣe mọ̀ pé bádìyẹ kan bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú yóò káṣẹ̀ kan rọ̀ ni yóò wá gbórí sókè báyìí yóò wá máa wò yege àmọ́ ń gbọ́ bá yá bóun náà bá ti mojú lẹ̀ yóò tẹlẹ̀ bó ti yẹ kó tẹ̀ mò ń wòye ni látijọ́ yìí mò ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ dákun ọ̀rọ̀ Àgọ́ṣàṣá ṣé ò yẹ kí ẹ̀kọ́ ti fojú mímu hàn lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáyé tẹ̀ ń pè mí lọ́tún lósì tẹ̀ ń ṣẹ́ndì ọ̀pọ̀lọpọ̀ mẹ́ṣẹ́jì sí mi ní wásaàpù ẹ̀ ń béèrè pé bó lọ̀rọ̀ Àgọ́ṣàṣá níbo ló dé dúró mo sì sọ fún yín pé wọn yéé fárí lẹ́yìn olórí mo náwọn tó jẹ́ pé ó yẹ kó máa fún mi ní information àwọn tó yẹ kán jẹ́ kí n mọ̀ bí gbogbo nǹkan bá ṣe ń lọ wọn ò jẹ́ kí n mọ̀ nǹkan kan mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ní tí mò ń sọ fẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ mi nù ní Nàìjíríà nílẹ̀ Yorùbá l'Amẹ́ríkà jákèjádò gbogbo àgbáyé gbogbo ẹ̀yin tẹ́ mẹ́ṣẹ́jì mi pé bó lọ̀rọ̀ Àgọ́ṣàṣá wọ́n sọ fún yín pé wọn yéé fárí lẹ́yìn olórí àwọn tó yẹ kó bá mi sọ̀rọ̀ gan ti blọ́ọ̀kù mi ọ̀pọ̀lọpọ̀ ò bá mi sọ̀rọ̀ mọ́ nínú wọn ṣùgbọ́n mi náà wá ṣera ró mo wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ àmọ́ ń dùn mí ń mọ̀ ń ká mi lára pé mo fẹ́ kílùú Àgọ́ṣàṣá kílùú náà ó gbòmìnira kílùú náà ó wà láyọ̀ ó sì wà lálàáfíà torílẹ̀ Yorùbá nínú àwọn ìlú pàtàkì nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ní Ànàgó Àgọ́ṣàṣá jẹ́ kan lára àwọn ìlú tó jẹ́ pé Olódùmarè yọ́nú sí ni ṣe mọ̀ pé Àgọ́ṣàṣá kíngdọ́ọ̀mù ni wọ́n ń pè ìlú tí wọ́n bá sì pè ń kíngdọ́ọ̀mù ìlú tó jẹ́ pé ìlú tó nífàn tó lè èékánná ni táwọn èèyàn pàtàkì jáde níbẹ̀ tó jẹ́ pé ìlú tó Olódùmarè ọba yọ́nú sí ni Àgọ́ṣàṣá o ìlú tó lọ́ba tó níjòyè láti ilẹ̀ pẹ̀pẹ̀ Àgọ́ṣàṣá o ìlú tó Olódùmarè ọba yọ́nú sí ni láti ilẹ̀ pẹ̀pẹ̀ Àgọ́ṣàṣá o ìlú tí ọrọ̀ ajé ibẹ̀ tó dáa tó rú gọ́gọ́ ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Àgọ́ṣàṣá o ìlú tó jẹ́ pé ọjà abẹ̀ gan tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó nílé tàlejò tẹ bọ́ra tí gbogbo èèyàn ti Yemọja ni mọ̀ wá nájà ń bẹ̀ ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Àgọ́ṣàṣá o ìlú tó jẹ́ páwọn ọmọ bíbí ibẹ̀ ti ń ṣoríire jákèjádò gbogbo àgbáyé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Àgọ́ṣàṣá o ìlú tó jẹ́ pé wọ́n ní nǹkan ṣẹ̀ǹbáyé dáadáa tó ṣe é gbọ́kànlé nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òòṣà ní bẹ́ńbẹ́ tí sì máa ń ṣàdúrà tí ìlú sì máa ń túbà tí máa ń túṣẹ ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ irú ìlú báyìí kìí ṣèlú tó jẹ́ pé ó yẹ kógun ó wá máa ṣẹlẹ̀ ńbẹ̀ kíkọ ó wá mọ́ kì bí eku mọ́ kẹyẹ ó wá mọ́ kì bí ẹyẹ mọ́ kọ́mọ èèyàn ó mọ́ fọ̀n bí ọmọ èèyàn mọ́ kìí ṣèlú tó yẹ kí lèyí ti máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí pírẹsidẹǹtì wa Bọ́lá Ahmed Tinubu bàbá lẹ jẹ́ fún wa nílẹ̀ Yorùbá bàbá àmọ̀pẹ́ ń ṣe ìwọ̀nba agbára yín àmọ̀pẹ́ ń gbìyànjú bàbá Bọ́lá Ahmed Tinubu a mọ̀ pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ fèsì kìí ṣe nǹkan tí ordinary person tó lè fèsì o kìí ṣogun tó jẹ́ pé èèyàn lè yára jà tó sì lè ṣẹ́gun ìlú tó jẹ́ pé wọ́n ti bàjẹ́ ni orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn kan ti lọ síwájú wọ́n sì ti babẹ̀ jẹ́ kò rọrùn láti túnṣe amọ̀yún dájú bàbá
àmọ́ òmìnira ara wa ti wá nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire làwa ń béèrè lọ́wọ́ yín o bàbá President Bọ́lá Ahmed Tinubu. Àmọ́ èmi yìí sọ fún yín pé bàbá o ẹ mọ́ torí pẹ́ ń lo ẹ̀dẹ̀kẹ́ bẹ̀dẹ̀ jẹ́ torí pé bẹ́ẹ̀ bá ti kú òlẹ́dẹ̀ ẹ̀dẹ̀ náà lẹ́ ń padà bọ̀ ṣe mọ̀ pẹ́ lè máa gbẹ́dẹ̀ lọ títí láéláé ọdún 8 péré lẹ́ lò lẹ́dẹ̀ bẹ́ẹ̀ bá pẹ́ jù bẹ́ẹ̀ bá ti wá kú ò lẹ́yìn ọdún 8 ẹ̀dẹ̀ lẹ́ ń padà bọ̀ bàbá bẹ́ẹ̀dẹ̀ bá ti wá bàjẹ́ ńkọ́ o ẹ mọ́ jẹ́ ń tàn yín ẹ ní ríbi kankan dé sí àmọ́ kẹ́ ẹ lè ríbi kan dé sí bàbá ìtọ́ bá yẹ kẹ́ ẹ ṣe lásìkò yìí o fún wa nílẹ̀ Yorùbá bàbá ẹ tètè ṣe o torí bólódùmarè bá sọ pé òmìnira wa ó wà kankan bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá ṣe yóò sì rán lòmíì tí ó ṣe ṣe é mọ̀ pé wọ́n sọ pé òkúta táwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó iná lọ́wọ́ padà dé pàtàkì ègúnlé ẹ̀yọ ẹni tá a bá rò pé bóyá kò lè ṣe 10 ọmọ lè ṣe 20 o ẹ mọ̀ jẹ́ ń tàn yín àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè o fún yín tó mo wá lọ sọ́dọ̀ gómìnà Ògùn state ní gangan ni mò ń lọ mo lọ sọ́dọ̀ gómìnà wa bàbá o Dàpọ̀ Abíọ́dún ẹ gbọ́ mi yé ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pátápátá ẹ jẹ́ ń béèrè kan o èyí gangan wá ní àkọlé ètò mi tòní ẹ dákun o ta la láṣẹ o ta ni aláṣẹ ta ni aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ta ni aláṣẹ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o ta ni aláṣẹ ní Ògùn state ta ni aláṣẹ níjọba ìbílẹ̀ Ìgbókíà local government ẹ dákun ta la láṣẹ lórí Àgọ́ṣàṣà kingdom ta la láṣẹ o bàbá o President Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ ń tàn yín wọ́n sọpá amúkùn ẹrù rẹ̀ wọ́ amúkùn lókèlẹ̀ ń wò ní ẹ̀wò ṣàlẹ̀ bẹ̀rù amúkùn ọba wọ́ látòkè àti ṣàlẹ̀ báyìí lẹ́sẹ̀ rẹ̀ ó ti gun o ẹ má jẹ́ ń tàn yín ní tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣà ọkọ̀ mélòmínú mo kàn rò títí ní ìsinyìí ẹ̀mí ọ̀hún kàn sọ sínú mi ni pé kí n jáde kí n sọ̀rọ̀ pé ta ni aláṣẹ aláṣẹ o lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣà ṣádájọ́ ni ṣáwọn agbẹjọ́rò ni ṣé gómìnà ni ṣáwọn ọmọ ìlú ni ṣọ́dọ̀ ìlú ni ṣọba ìlú ni ṣé bàbá Akeem Adigun Shokopao ṣáwọn láláṣẹ ṣé DPO àbí DCO ti Ìgbókíà tó jẹ́ kọta Ìgbókíà local government ti police station ṣáwọn láláṣẹ ṣé commissioner of police Ògùn state tí wọ́n ń bẹ léléwé ran ṣáwọn láláṣẹ ṣé gómìnà Dàpọ̀ Abíọ́dún àbí kábínẹ̀tì wọn ṣáwọn láláṣẹ ọ̀yá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa fọkàn bá mi lọ ó ta láláṣẹ nílùú Àgọ́ṣàṣà gan tágọ́ṣàṣà fi rí bó ṣe rí yìí mo sọ fún yín gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ wọ́n pààyàn wọ́n pààyàn lágbájá pátàmẹ̀dò wọ́n sunlé wọ́n sun ọkọ̀ mo sọ fún yín bí gbogbo ọ̀rọ̀ náà ṣe jẹ́ àmọ́ bá a bá sọ̀rọ̀ jù ẹ ní ká mórí wá kẹ́ẹ̀gẹ́ bàbá o bàbá Shokopao èmi sọ̀rọ̀ kan fún yín mo lẹ wà nípò bàbá sí mi ni bẹ́ẹ̀ bá jẹ́ bàbá tó bí mi lọ́mọ gangan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni wọ́n ṣe máa sọ̀rọ̀ fún yín torí pé bí n bá gbọ́ pé bàbá tó bí mi lọ́mọ mú bàn ó sì pààyàn wọ́n sòótọ́ ọ̀rọ̀ fún bàbá mo sì gbọ́ pé ẹ sì láwọn ọmọ tó jẹ́ pé Olódùmarè ọba ti bùkún wọ́n nífọ̀n wọ́n lè kánná àmọ́ mo mọ̀ kójú ọmọ tì wọ́n fún gbogbo tẹ̀ ń ṣe bàbá èmi mo sọ bẹ́ẹ̀
bàbá Akeem Adigun Shokopao sẹ́yìn láláṣẹ torí parí pé ẹ̀yin gangan lẹ̀ ń darí. A mọ̀ pé ẹ̀yin àti gómìnà Dàpọ̀ Abíọ́dún a mọ̀ pé 5 and 6 ni yín bàbá. A sì mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ 5 and 6 ẹ̀yin gangan lẹ̀ ń darí gómìnà. Gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀kan mọ̀ ni, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ò mọ̀ ni, gbogbo àwọn tí ń bẹ jákèjádò orílẹ̀-èdè àgbáyé pátápátá wọn ò mọ̀ pẹ́yìn lẹ̀ ń kọ̀ǹtró Ògùn stéètì. Gbogbo ọmọ Nàìjíríà bàbá Akeem Adigun Shokopao àwọn gangan ni wọ́n ń darí Ògùn stéètì. Ṣé ẹ mọ̀ pé bẹ́nìkan bá jẹ gómìnà àbójẹ ààrẹ orílẹ̀-èdè ọmọ láwọn kan tó jẹ́ pé wọ́n máa ń pàṣẹ lábẹ́lẹ̀. A máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa President Bọ́lá Ahmed Tinubu. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo tí bàbá ń ṣe ohun tí wọ́n ń ṣàkí àwọn kan tí wọ́n ń ṣe gbá tí wọ́n ń ṣàwo, bàbá gan ti ṣáìn ní o. Bàbá ò gbọ́ràn sí wọn lẹ́nu ni, torí bàbá bá gbọ́ràn sí wọn lẹ́nu ẹ má jẹ́ ń tàn yín. Orílẹ̀-èdè Nàìjíríà ó ti dàrú ju báyìí lọ. Ẹ kàn ń wò bẹ́ẹ̀ ni pé bóyá bàbá President Bọ́lá Ahmed Tinubu ò ṣiṣẹ́ rárá. Bàbá ń ṣiṣẹ́ o, bàbá náà á sanjú pa ni. Ó sì gba kéèyàn wà níjọba kó sanjú pa. Ìbí nílùú Àgọ́ Ṣàṣà àti rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá obìnrin. Èmi yìí ti róbìnrin kan tó jẹ́ pé lágọ̀ọ́ Ṣàṣà ó ṣe bó ti yẹ kó ṣe, ó ṣe fúngbá, ó ṣe fóníwá, ó sì ṣe fàjèrò, ó ṣe dáadáa. Àmọ́ gbà tí ó di second term ńkọ́ wọn ò jẹ́ kó lọ nítorí n tó ti ṣe, nítorí pé kò bá wọn síndí ìbàjẹ́, kò sì fẹ́ bá wọn síndí ìbàjẹ́. Ó sì declare fún wọn pé mi yóò lè ṣe gbogbo ń tẹ̀ ń ṣe o. Fún dí èyí ńkọ́ wọ́n rárá fọwọ́ kan rọ̀ sẹ́yìn, ọ̀nà sì gba kádàrá. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, ọ̀rọ̀ ilé ayé tá a wà yìí àtúbọ̀tán ni o. Ní kí gbogbo àwa ẹ̀dá ká máa rò nílé ayé, ká máa rojọ́ tá a sùn tá a sì nílé ìdìde mọ́. Bàbá Akeem Adigun, mo sọ fún yín pé bó bá jẹ́ pé ẹ jẹ́ bàbá tó bí mi lọ́mọ gangan, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni wọ́n ṣe máa sọ̀rọ̀. Ó ní ọ̀nà tí ọmọ gbà bá bàbá ẹ̀ sọ̀rọ̀. Bàbá Akeem Adigun Shokopao ẹ̀yin gangan la mọ̀ láláṣẹ o. Ẹ dákun, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi pátápátá, gbogbo ẹ̀yin ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí tó jẹ́ pé ẹjọ́ ọmọ ọkọ Yorùbá, àtàpá kìíní yín àtàpá kejì yín tẹ̀ èso ọmọ Fúlàní. Ìlú Àgọ́ Ṣàṣà tí mò ń ṣètò lórí ẹ̀ látijọ́ yìí ẹ má jẹ́ ń tàn yín. Ẹnìkan ní ń pàṣẹ fún gómìnà gan Dàpọ̀ Abíọ́dún. Bàbá kan wà ń bẹ̀ níbi fìdíhẹ́ ọlẹ́ni tí ń pàṣẹ fún wọn. Àwa yìí ti ṣiṣẹ́ ìwádìí débẹ̀ ni, kò síkú tí ó pàgbà tá ní bá polórí ẹ̀ ń bẹ̀ mọ́ jẹ́ ń tàn yín. A ṣiṣẹ́ ìwádìí débẹ̀ ni, a sì rí dájú pé gómìnà kọ́ la láṣẹ o. A rí dájú pé tí wọ́n bá sọ sí commissioner of police lẹ́nu ìní ó ṣe o. A rí dájú pé tí wọ́n bá sọ sí DPO divisional police officer tí wọ́n bá sọ sí lẹ́nu ìní ó ṣe o. Ẹ dákun nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire. Ṣówó la lè sọ pé ń fa eléyìí ni àbípò? Ó jẹ́ pé mẹ̀kúnnù ordinary bloody civilian ni ó máa pàṣẹ fọ́gá ọlọ́pàá, ni ó máa pàṣẹ fún gómìnà. Mo mọ̀ pé ẹ lè pàṣẹ fáàrẹ orílẹ̀-èdè torí bàbá gan jàgàbánu. Láti àwa yìí bá bàbá ṣiṣẹ́ dáadáa, mo bá bàbá ṣiṣẹ́ ń bọ́dé lọ́nà. Ó kéré tán mo lọ́dún 3 àti díẹ̀ pẹ̀lú bàbá. Mo mọ bàbá dáadáa. Bàbá yìí ṣe nìkan téèyàn kan ó dédé máa control. Ẹ lè control gómìnà, ẹ lè control commissioner of police bẹ́ẹ̀ ṣe ń ṣe lógùn state, ẹ lè control gbogbo wọn. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín o. Ẹ lè control ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dákun o, kí n bi gbogbo ẹ̀yin ọmọ Ògùn state léèrè pé ta la láṣẹ lórí Yewa, ta la láṣẹ lórí Ìpókíà. Ìjọba àbílẹ̀ Ìpókíà ni mò ń sọhun. Mo ti sọ fún yín, mo nọ́rọ̀ lọ́balọ́ba ìlú Àgọ́ Ṣàṣà,
mo ní kò sí n tó kàn mí bí ó sì ṣe sí n tó kàn mí mo mọ̀ pé bá lọ àbọ̀ ń bọ̀ ni ẹ má jẹ́ ń tàn yín ẹni tí ó padà wá kódà kò nílò kí n ṣẹ̀ṣẹ̀ dá sí ọ̀rọ̀ ṣọ́ra ẹ̀ bó bá yá láìpẹ́ láì jìnnà èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀ ẹ lè mọ tí ń bẹ nù mí ẹ lè mọ tí mo rò débẹ̀ ẹ lè mọ tí ń ṣẹlẹ̀ tí mo rí o àmọ́ gbogbo tó ṣókùnkùn ọmọ ẹ̀dá dámọ̀ ó kedere báyìí ni níwájú Olódùmarè ọba láwùrábí tó dá gbogbo wa sílé ayé o lórí ọ̀rọ̀ ọba lọ́ba àpókíà wọ́n sì ń bẹ mo ń retí káwọn kan fún mi lésì ní kí n lè mọ̀nà tí wọ́n gbà lọ lórí ọ̀rọ̀ lọ́ba àpókíà bẹ́ẹ̀ náà la ṣe rọ́bà lùbòmíì ẹ dákun bàbá o ẹ ṣọpọ́rọ̀ mi pọ̀ n ò ní yín sínú o n ò ní yín sínú rárá torí pé n ò mọ̀ yín rí tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí náà ló ṣẹlẹ̀ tó jẹ́ mọ̀ pé nìkan ń bẹ tí ń jẹ́ bàbá Ṣokopao tọmọdé sì ń sọ̀rọ̀ yín tágbàlagbà ń sọ̀rọ̀ yín tọkùnrin ń sọ̀rọ̀ yín tóbìnrin ń sọ̀rọ̀ yín bàbá o ẹ bá ronú ọjọ́ àti sùn ọjọ́ tá a sùn tá a nílé dìde mọ́ ṣé ẹ mọ̀ pé lẹ́nu lọ́lọ́ yìí mo ṣètò lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ ní àtìmọ́lé yín tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti pè lásán ni ẹ bá ń gbé lágbájá ẹ bá ń gbé tàmẹ̀dò ọyẹ lọ rèé tì mọ́lé láti Ìpókíà ẹ transfer ẹ lọ sí Léwéran wọ́n sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn ọ̀ṣọ́kà bẹ́ẹ̀ bá ti sọ bí wọ́n bá sì ti gbèrò Léwéran onítọ̀hún kéré tán yóò lóṣù 6 kó tó di pọ́ jáde bí ó bá jáde gan wọ́n ti náwó owó ti tán kẹlẹ̀ ẹni tó bá kéré jù tí wọ́n bèèlì ẹ̀ jáde ní ó ná 300,000 naira 500,000 naira bí wọ́n ṣe ń nanu ṣẹlẹ̀ ayé tá a wà yìí tó jẹ́ pé pẹ̀ lásán ni gbogbo wa oníkálukú nǹkan mẹ́ta la mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ni nílé ayé àkọ́kọ́ ọjọ́ tá a sùn tá a nílé dìde mọ́ ẹ̀ẹ̀kejì ní irúkú tí ọgbà kó wá gan ẹ̀kẹta gangan wá níbi tí kó wá ó kù sí èyí làwọn eléèbó pè ní location kò sẹ́ni tó mọ̀ o bàbá wa mọ̀ ẹ dákun tí òye àṣàyè eré àtọ́rà àmọ̀gbàkígbà tí kò kojú wa dé bàbá Akeem Adigun Ṣokopao ẹ mọ̀ nímọ̀ ń dárúkọ yín bàbá o ṣèbí wọ́n sọpá látúnṣe ni yín ní gbogbo oyè wa oyè tẹ́ ẹ jẹ nígbà tí mo gbọ́ ẹ̀rù Olódùmarè bà mí pé bàbá gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kì í ṣàkátà yín ló yẹ kó ti máa ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ irú oyè tẹ́ ẹ jẹ àpọ̀gùn pọ̀tẹ̀ ni wọ́n pè yín bàbá wọn lápọ̀gùn pọ̀tẹ̀ Yewa nìyí bẹ́ẹ̀ bá jápọ̀gùn pọ̀tẹ̀ sọ yẹ kó jẹ́ pé tẹ̀rítírì yín gangan wà lógún ó ti máa ṣẹlẹ̀ ńlọtẹ̀ ó ti máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire àwa ò ní gbà o bàbá o Akeem Adigun Ṣokopao gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ìlú Àgọ́-Ṣàṣà pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ Ìpókíà gbogbo ẹ̀yin ará Yewa o gbogbo ẹ̀yin ànàgó nílé lóko àti lẹ́yìn odi o ẹ mọ́ jẹ́ ń tàn yín ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o àwa ti múra wa gírí a sì ti jí gìrì gbogbo ayé fàmí létè kí n tutọ́ nílẹ̀ Yewa ní gbogbo ànàgó yóò dókun gbàgbé láìpẹ́ láì jìnnà ìlú yìí yóò sì tùbà yóò sì tùṣẹ́ ẹ má jẹ́ ń tàn yín àgbo wa tó tàdí mọ́yìn ọlọ́rẹ̀ má gbára wá ní o ìlú ànàgó gbà láàfíà bọ́ tiẹ̀ jẹ́ pẹ́nu yín ò kò bọ́ jẹ́ pé ọ̀dàlẹ̀ lọ́pọ̀ nù yín bọ́ jẹ́ pé ṣe lẹ máa ń ta ọmọ ìyá yín lọ́pọ̀ fáwọn ará òkè ọ̀hún wọ́n wàá máa fìyà jẹ yín àmọ́ wa tá a jọ mọ bíbí ilẹ̀ Yorùbá àwa Yorùbá nation ànígbà tó ráàgbè síbì kan àṣègbàdúrà kílẹ̀ Yorùbá ọmọ dàrú bí ti ń dàrú yìí àmọ́ gbogbo ẹ̀yin àtọ̀húnrìn wá tẹ́yin gan mọ̀ nínú ara yín pé èyí sọmọ Yorùbá apá kan Fúlàní apá kan Yorùbá nìyí apá kan Yíbò apá kan wá ará òkè ọ̀hún nìyí
ẹ̀yin gan mọ̀ nú ara yín ẹ má jẹ́ n tàn yín à ń bọ̀ lórí yín ó kù díẹ̀ ni. A mọ̀ pé gbogbo agbègbè Yewa, gbogbo agbègbè Ànàngó pátápátá, gbogbo agbègbè Ìpókíà local government, a mọ̀ pé kò sí bísínẹ́sì méjì ju fàyàwọ́ lọ. Kódà ààrẹ orílẹ̀-èdè gan ò gbọdọ̀ sọ pé kí wọ́n má ṣe fàyàwọ́ níbẹ̀ rárá. Kì í ṣe páwa ò faramọ́ o, fàyàwọ́ gangan níṣẹ́ tó wà ní agbègbè Ìpókíà torí pé kò sí iléeṣẹ́. Ààrẹ orílẹ̀-èdè gan kankan ò rántí ìlú yìí, wọ́n sì ṣe dáadáa. Kì í ṣèlú tó jẹ́ pé ó yẹ kí wọ́n mọ̀ lọ́pọ̀lọpọ̀ iléeṣẹ́, àmọ́ bí ọ̀bá sọ́pọ̀lọpọ̀ iléeṣẹ́ tí ò sí kankan, ṣe mọ̀ pé ibi tó kángun sí bọ́dà náà ni. Dandan ni kó jẹ́ pé fàyàwọ́ gangan ni ó jẹ́ṣẹ́ wọn. Wọ́n legalize fàyàwọ́ ni, àwa ò against fàyàwọ́ níbẹ̀ o, n ò against fàyàwọ́. Ẹni bá fẹ́ ṣe fàyàwọ́ ó ṣe dáadáa, Olódùmarè ọba ó sì mọ̀ fún yín ṣe. Fàyàwọ́ gangan níṣẹ́ bí àwa gan faramọ́, àfi táàrẹ orílẹ̀-èdè gangan tí wọ́n bá mú iṣẹ́ gidi wá síbẹ̀, tọmọdé ń ṣiṣẹ́, tágbà ń ṣiṣẹ́, tọkùnrin ń ṣiṣẹ́, tóbìnrin ń ṣiṣẹ́, ṣé wọn ò ní jẹun ni? Àwọn tó jọmọ ìlú ó jẹun, wọn ò níṣẹ́ méjì ju fàyàwọ́ lọ. Ẹ bá ní kí wọ́n má ṣe fàyàwọ́ ó kù Olódùmarè. Àmọ́ bẹ́ẹ̀ bá wá ń ṣe fàyàwọ́, èé ṣe pé kẹ wá lọ máa rè fi máwọn tí ò yẹ kó jọba wá, àwọn ará òkè ọ̀hún, kí wọ́n wá rè máa jọba ní Ìpókíà local government àbí Yewa, àbí kó jẹ́ pé ẹ̀yin lẹ wá fẹ́ ṣe pé kẹ́ ẹ máa fọba jẹ, ẹ̀yin lẹ fẹ́ máa fọlọ́pàá gbáwọn èèyàn lọ́tún lósì. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa àwọn tá a tì mọ́lé nígbà náà, àwọn 9. Káwọn yìí ó tó jáde, ikùn mú ọ̀tún àwọn ọmọ aráàlú ọmọ fẹ́ bọ́ sósì o. Kódà wọ́n náwó, wọ́n nára owó tánkẹlẹ̀, wọ́n yáwó wọ́n fi gbà wọ́n lẹ̀. Wọ́n sì sọ̀rọ̀ kan fún yín, bàbá Akeem Adigun Sokopa, wọ́n ní kó lè níyì, wọ́n lẹ́yìn gangan ló yẹ kẹ́ ẹ gbà wọ́n lẹ̀, kẹ́ ẹ tún ṣènáwó bẹ̀. Kódà ẹ̀ ní náwó, kọ́ọ̀lù tẹ mọ́ kọ́ọ̀lù gómìnà náà lẹ́kọ̀ọ́lù wọn bóyá ẹ bá ń fi lágbájá lẹ̀ fi tàbẹ̀dó lẹ̀. Ṣé gbàgbé ìgbà tí wọ́n lọ sílé ẹjọ́ tẹ́ ẹ pè wọ́n, bàbá Sokopa, nígbà tọ́rọ̀ pé àpàyàn ṣẹlẹ̀ táwọn aráàlú sì fẹ̀hónú hàn torí pé self determination kò sẹ́ni tó against ẹ̀ nílé ayé. Orílẹ̀-èdè Nàìjíríà gan wọ́n ń ṣe self determination. Bí wọ́n bá ṣe nǹkan tó dùn ni, àwa náà lẹ́tọ̀ọ́ láti fẹ̀hónú hàn. Àwọn ọmọ ìlú sì fẹ̀hónú hàn. Bẹ́ẹ̀ pera yín lọ́mọ àgọ́ ṣàṣà bàbá, bẹ́ẹ̀ bá pera yín lọ́mọ àgọ́ ṣàṣà, báwọn ọmọ ìlú yín tí wọ́n jọmọ sí yín bá fẹ̀hónú hàn pé bàbá sẹ́yìn lọ́tọ́ sí kẹ́ ẹ pa wá, kẹ́ ẹ tún pa ọ̀dọ́ ìlú tó jẹ́ pé ẹ jẹ́ bàbá níbẹ̀, tẹ́ ẹ jẹ́ apágúnpọ̀ tẹ́ ẹ bẹ̀, tó jẹ́ pé ẹ̀yin lẹ tún yìnbọn pa ẹni ọ̀hún, tí wọ́n bá wá fẹ̀hónú hàn bàbá, kìí ṣe pé n tó kàn ní pé kẹ́ ẹ tún wá máa gbé wọn kí ìlú wá dàrú, kẹ́ ẹ tún wá máa fún gbogbo àwọn ọmọ ẹ̀yìn yín lágbára. Ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti fún wọn lágbára, wọ́n ṣe tí ò yẹ kí wọ́n ṣe. Opportunity lọ́pọ̀lọpọ̀ wọn ti ń wá tẹ́lẹ̀, wọ́n sì wá, wọ́n sì rí. Wọ́n sọ̀rọ̀ nípa èèyàn kan, Sunday Oyero tí wọ́n ń pè ní Wọ̀tá, olórí ọ̀dọ́ ìlú. Wọ́n sọ̀rọ̀ kan gbà kẹ́nìkan jáde pé ta ló fi di olórí ọ̀dọ́ ìlú. Nígbà tọ́rọ̀ wá délẹ̀ báyìí, orin wá dòwe. Olórí ọ̀dọ́ ìlú ni èmi mọ̀ sí nínú àwọn ìtàn táwa ṣèwádìí ẹ̀. Àmọ́ gbà tó wá dàbí ìgbà pé ìjà wá ń ṣẹlẹ̀ lọ́tún lósì, tí bàbá yìí Sunday Oyero tí wọ́n wá ń jà fọ́mọ ìlú pé kí ìlú túbà kó túṣẹ, tí wọ́n tún padà tún wọn gbé. Àmọye ìgbà tẹ́ni yìí lò ní agolo àwọn agbófinró ní Eléwéran l'Abẹ́òkúta. Ṣùgbọ́n lẹ́yìn èyí ńkọ́, nígbà tí wọ́n jà fitafita tẹ́ni yìí kúrò lágolo wọn, ẹ dákun, ẹjọ́ tádájọ́ dá wọn ní ká tún mọ́ délùú bàbá ńlá bàbá tó bẹ́ẹ̀ nìyí lọ́mọ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ dákun, gbogbo ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ó wá wu èmi o kẹ́ wá dá sọ́rọ̀ àgọ́ ṣàṣà. Ẹ dákun, ṣé bó ti yẹ ó ṣe máa lọ nìyí? Ìbéèrè lọ̀rọ̀ mi ò ní jẹ mọ́ o. Mo sì ń padà bọ̀ bìbà. Mo kàn sí ajáde wá ni. Àmọ́ béèrè mo ṣe àwa béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ta la láṣẹ gan l'Ógùn State? Ta la láṣẹ gangan lágọ̀ọ́ ṣàṣà? Àgọ́ ṣàṣà ti pín yẹlẹyẹlẹ. Ọmọ ìlú ò lè délùú, wọ́n sá lọ sẹ́yìn odi.
wọ́n lọ rèé farapamọ́. Ẹ dákun, nígbà wo gangan làwọn ọmọ ìlú fẹ́ farapamọ́ dà? Ṣé gbàgbé Wọ̀tá olórí ọ̀dọ́ ìlú tí mò ń sọ, wọ́n ní kò gbọ́dọ̀ wọ̀lú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ta gan la láṣẹ l'Ógùn State? Gómìnà Dàpọ̀ Abíọ́dún, ṣé ẹ fẹ́ ṣu sórí àga tẹ́ ẹ wà ni? Ẹ sì jókòó sórí àga, ẹ sì fẹ́ ṣú bẹ́ẹ̀, ẹ wá fẹ́ kúrò. Ṣó yẹ kẹ́ ẹ bá bi tẹ́ ẹ wà jẹ́? Àwọn tí ń bẹ ń bẹ tí wọ́n kúrò ń bẹ kẹ́ ẹ tó débẹ̀, wọn ò bà orí àga tẹ́ ẹ wà jẹ́ o. Orí àga gómìnà Ògùn State, ẹni tó lọ tó jẹ́ gómìnà àná ò bà bẹ̀ jẹ́. Bàbá, tẹ́ ẹ bá kúrò ní gómìnà, ìtàn owó gan ni wọ́n fẹ́ pa lórí yín? Ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ sọ lórí yín pé ẹ fi sílẹ̀ lọ nítorí ordinary person èèyàn kan lásán? Ó ní ẹ wàá sọra yín déèyàn burúkú, ẹ sọra yín di gómìnà burúkú, ẹ sọra yín di gómìnà tí ó lọ tán tí wọ́n mọ ròyìn ẹ̀ láì dá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ta la láṣẹ ní àgọ́ ṣàṣà? Bàbá o, ṣé Inspector General of Police, bàbá wa Ẹgbẹ́tókun, tí wọ́n jẹ́ Inspector General of Police jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, ṣáwọn gangan la láṣẹ ni? Àbí Commissioner of Police tí wọ́n ń bẹ lélẹ́wẹ̀ẹ́ran l'Ógùn State, ṣáwọn gangan la láṣẹ ni? Àbí bàbá Akeem Adigun Shokopao tí wọ́n jẹ́ pé ẹni tí ń kọ̀ntró gómìnà Ògùn State, ṣáwọn la láṣẹ ni? Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, bàbá gangan ni wọ́n ń darí gómìnà Ògùn State o. Gbogbo wa la mọ̀ yún dájú. Àmọ́ bàbá, ipò tó lódùmarè ọba bá gbé ni sí nílé ayé lónìí, ẹ dákun, àdánwò ni, ẹ jẹ́ àlóore. Bàbá, mo sọ fún yín, kì í ṣe pé mo ní yín sínú. Àmọ́ ó kọ tẹ́ ń jẹ́ yìí Shokopao, ó kọ tó dáa ni. Ó kọ tó sì jẹ́ pé kì í ṣẹ̀yìn gangan ńlẹ̀ ló kọ yìí. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílé ayé. Ó kọ yìí gangan lẹ fi dìde. Ó kọ yìí ni tọmọdé tàgbà fi mọ̀ yín. Àná tí ń bẹ lórí ó kọ yìí Shokopao. Èèyàn kan ló ti kọ́kọ́ ń jókòó yìí, ẹni ọ̀hún sì bí òdi orúkọ náà, ó ṣe dáadáa ni. Ilẹ̀ yìí náà á fi wá gbé abẹ́ ẹni ọ̀hún dàgbà, tẹ́ fi wá padà hijack orúkọ yìí. Ńbẹ́ni tó lókọ yìí níyàwó, ọlọ́mọ rẹpẹtẹ, ó lọ́kùnrin tó jẹ́ pé ó lè jẹ́ Shokopao. Àmẹ́yìn lolódùmarè ọba fún láǹfààní àtòrí ọ̀fẹ́ kẹ́ ẹ táàpù anointing yìí lára ẹni náà. Àmọ́ gbà tẹ́ ti táàpù ẹ̀kọ́, tẹ́ ti ń jẹ́ Shokopao, tórúkọ yìí sì ti làmìlaka l'Ógùn State, tó ti làmìlaka nílẹ̀ Yorùbá, tó ti làmìlaka lórílẹ̀-èdè Nàìjíríà, tó sì ti làmìlaka jákèjádò gbogbo àgbáyé. Ṣọwá yẹ kó kọ ìyọ́ bàjẹ́ látòrí yín bàbá? Ṣẹ́yìn la láṣẹ? Ẹ dákun, gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, ta la láṣẹ l'Ógùn State? Àwọn adájọ́ gan à lè pè wọ́n láláṣẹ o, torí bá dájọ́ gan bá ṣe jù. Ṣé ẹ mọ̀ pé nígbà tí a sọ pé wọ́n gbé Alhaji Fatai Isiaka Ajibola nígbà náà àti Sunday Oyèrówọ̀tá, nígbà tí wọ́n gbé wọn wájú àwọn adájọ́ báyìí làwọn DSS ti kì wọ́n mọ́lẹ̀, tí wọ́n sì ti gbé wọn, tí wọ́n ti lọ fèé fi wọ́n pamọ́. Kò sì sí nǹkan kan tó ṣẹlẹ̀ látìgbà náà. A ti dorí òfin kodò lórílẹ̀‐èdè Nàìjíríà o. A ti dorí òfin kodò nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. A ti dorí òfin kodò níjọba àbílẹ̀ Pókíà. Àwọn tí ń darí ìjọba àbílẹ̀ Pókíà, àwọn tí wọ́n lè ju gómìnà lọ ní o. Àwọn tí wọ́n lè ju ìjọba lọ ní. Ẹ dákun, kí lẹ fi ṣagbára? Ṣé lágbára lẹ́yìn Olódùmarè ọba ni tó rán kó wá sílé ayé? Ta gan la láṣẹ nínú gbogbo yín? Ṣé DPO la láṣẹ ni? Ṣé DCO Pókíà la láṣẹ ni? Ó kù gbogbo yín o. Ó kù Olódùmarè ọba tó dá kó wá sílé ayé, tó rán kó wá níṣẹ́ o. Olódùmarè a sì ṣán fóníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọba ti rí ni. Ta la láṣẹ ní Pókíà? Ta la láṣẹ nílùú Àgọ́ Ṣàṣà o? Olóyè wa pọ̀ lágọ́ Ṣàṣà bíbà, olóyè pọ̀ nílùú Pókíà. Ẹ dákun, ṣé ẹ fẹ́ ṣọ̀lú Pókíà? Ẹ fẹ́ ṣọ́dìlú tí í ṣẹlẹ̀ Yorùbá ni? Àwa yóò ní lajúlẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ́ o. Ẹ sì ní ṣe bí nílẹ̀ Yorùbá.
kẹ́ wá pẹ́ lórí ilẹ̀ ìpẹ́. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹni tó bá sọ pé òun ọmọ fayé ni ọmọlàkejì lára nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, onítọ̀hún àṣebáwọn kú bá já ṣekú tó ń tògóró, onítọ̀hún àṣebáwọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ilẹ̀ mo pè, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ o, àfọkọ́yẹrí o, alápò orí tọ́mọ aráyé ń pè lálápòkà, àṣebá wa kánjú gbé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá mì bíi kàlòkàlò. Àṣẹ Olódùmarè ti gùn. Èmi sì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣá, lórí ọ̀rọ̀ Òpókíà local government. Ẹ dákun gbogbo ẹ̀yin alágbára bẹ̀, ẹ bá lọ rèé sí mẹ́dọ́ torí pé àwọn alálẹ̀ ti ṣetán. Wọ́n ti dìde o, wọ́n sì fẹ́ bínú, wọ́n tiẹ̀ ti ń bínú ni. Bí wọ́n bá sì ti bínú tán, nǹkan á sì dàrú gùdùgùdù. Ṣé ẹ mọ̀ pé kò òkè bí eku nílùú Àgọ́ṣàṣá mọ́ tipẹ́tipẹ́? Ẹyẹ òkè bí ẹyẹ mọ́. Ọmọ èèyàn ò sì fọ́hùn bí ọmọ èèyàn mọ́. Ẹ má jẹ́ ń tàn yín, Àgọ́ṣàṣá o. Nǹkan ò yan o, n ò ní sọ̀rọ̀ jù bá ń lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi, mo ṣe asáré jáde wá ní bá a ṣe fi sí mi lọ́kàn. Mo wá fẹlẹ́ yìí ṣèfàrà ni. Mo ń lọ, mo ń padà bọ̀, mo tún mú ọ̀rọ̀ apá kejì bọ̀. Ẹ ń bá ní kí n lọ kí n má bọ̀, wọ́n wà á dé wọn ní débónítọ̀ wọn láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ dákun ọyẹ gbàpọ̀ tí yín ẹ lọ rè mọ́ ṣe ń tẹ́ ẹ bá ń ṣe wọn ní dá yín lágara. Láṣẹ Èdùmàrè mi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin ni wọ́n ṣe mọ̀ bá. Wọn ò ní fi yín ṣàwátì oko, ẹ̀yin náà ò ní fi mí ṣàwátì láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín, ẹ kú bélédò àti péré o, ẹ kú kalẹ̀.